Ikudoro. Rest in peace. Olórí àwọn Àmọ̀tẹ́kùn ní Gbóọrà. Ó mà ṣe o. Ẹni tó níyà, ẹni tó ní ọmọ, ẹni tó ní ìyàwó, ó fi ìyàwó, ó fọmọ, ó fìyà sílẹ̀, ó gbọ̀run alákejì lọ nítorí iṣẹ́ ilẹ̀ Yorùbá. Ìjọba Nàìjíríà, kí lẹ̀ṣẹ̀ wa gan? Kí la ṣe? Kí lẹ̀ṣẹ̀ wa? Tá a bá ṣẹ̀yìn ẹ dáríjì wá, a dẹ̀ ń béèrè fẹ̀tọ́ wa, ẹ dá wa lóhùn. Ibo la fẹ́ gbọ́rọ̀ Nàìjíríà, ibo la fẹ́ gbé já? Gbogbo àwọn Fúlàní agbénipa wọ́n máa dẹ̀yìn o lórí ọ̀rọ̀ Yorùbá. Wọ́n tún wá jà ní Ìgàngàn ní àná. Wọ́n wá pẹ̀lú ìbọn AK-47 tí àwọn ìjọba Nàìjíríà sọ pé wọ́n gbọ́dọ̀ rí lọ́wọ́ àwọn ọmọ Yorùbá. Òun làwọn Fúlàní agbénipa tún gbé wá sí Ìgàngàn lánàá o. Wọ́n pa olórí Àmọ̀tẹ́kùn ní Gbóọrà lórí ọ̀rọ̀ yìí. Níbo la fẹ́ bàjá? Fúlàní agbénipa mọ ní tán ṣe o. Wọ́n tún fẹ́ kó lóye Sunday Igboho kó dìde o. Májàsọ́lá, owó baba dámì. Ọgbọ́n ni èèyàn fi ń ṣe nǹkan o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ máa bá mi kálọ nínú fídíò yìí. Màá sọ ọ̀nà tá a lè gbà lórí ọ̀rọ̀ referendum tá a fi gba Yorùbá nation. Màá sọ nínú fídíò yìí. Màá dẹ̀ sọ ìkan nínú àwọn president Africa tó jẹ́ president tó jẹ́ pé kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn. In tó ṣe ní ìlú Tanzania, gbogbo ohun tó ṣe níbẹ̀ tó dẹ̀ sí ìjọba president kan ní gbogbo Africa tó ṣerú ẹ̀ rí. Màá dẹ̀ sọ bí àwọn èèyàn bọ́n ṣe betray àwọn olórí kọ̀ọ̀kan ní Africa. Bẹ́ẹ̀ ni mo ṣe advice olóyè Sunday Igboho wípé kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà o. Olóyè Sunday Igboho, mo ti sọ ní fídíò tó kọjá wípé kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ fáwọn olórí kan nílẹ̀ Áfíríkà tó jẹ́ wípé ẹni tó súnmọ́ wọn bí iṣan ọrùn òun ni wọ́n lò fún wọn láti pa wọ́n. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má sùn o. Ẹ̀yin Yorùbá, ẹ ronú kí lọ̀nà àbáyọ. Ẹ máa tẹ̀lé mi ká lọ. Mo rọ tonílé tẹlẹ́mù kó bá mi share fídíò yìí kí gbogbo wa ká lè jàǹfààní ẹ̀. Ẹ ṣé o, ẹ máa bá mi ká lọ. Etí ọba ń lé, etí ọba lóko. Ọ̀sán àná mọ́rọ̀ lánàá ni à ń gba ìpè oríṣiríṣi láti Nàìjíríà wípé àwọn Fúlàní agbénipa ọjọ́sí wọ́n tún ti padà wá sí Ìgàngàn ní Ìbàràpá. Wọ́n ti padà wá síbẹ̀ o. Wọ́n dẹ̀ ṣe ọṣẹ́. Wọ́n gbé ìbọn AK-47 sophisticated weapon ni wọ́n gbé dání. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá, àwọn ọmọdé tó wà ń bẹ̀, ìbọn ṣakabùlà ni wọ́n gbé. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń pè àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀, bẹ̀rẹ̀ sí ń pè fún backup pé kí àwọn èèyàn kan máa bọ̀ o. Gbogbo àwọn ìlú tó wà, àwọn ìlú kéréje tó wà ní Ìgàngàn bíi Tápà, Ayétòrò, gbogbo wọn wọ́n bẹ̀rẹ̀ sí wá. Àwọn jagunjagun tó wà ń bẹ̀ wọ́n ṣìdí, wọ́n wá sí Ìgàngàn. Tó dẹ̀ jẹ́ wípé ìkan nínú ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn, ọ̀rọ̀ tá à ń wí yìí o, ó bá lọ o. Ẹni tó níyàwó, ẹni tó lọ́mọ, ó fi wọ́n lẹ̀ láàárọ̀ kó tó di pé ó jáde. Ṣùgbọ́n ọlọ́jọ́ dé o. Lórí ọ̀rọ̀ Nàìjíríà, lórí ọ̀rọ̀ Yorùbá ni ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn yìí ló bá lọ. Kí Ọlọ́run ọba kó bá wa fọ̀run kẹ́. Àwọn tó ń pè fún backup pé káwọn èèyàn máa bọ̀, páwọn Fúlàní agbénipa wọ́n bọ̀, wọ́n ti wà ní Ìgàngàn. Ìbọn wo ló wà lọ́wọ́ àwọn ọmọdé tí wọ́n ń bọ̀ wá kojú àwọn Fúlàní agbénipa? Ẹ járò o. Níbo la fẹ́ gbá ọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bó la fẹ́ bàjá? Àwọn ìjọba àpapọ̀ ní àwọn Yorùbá agitator gbọ́dọ̀ gbé ìbọn dání. Ìbọn AK-47, wọ́n ní it is forbidden for the Yorùbá agitators. Even àwọn Àmọ̀tẹ́kùn wọn lè gbé ìbọn tó jẹ́ ìbọn gidi, wọn lè gbé dání. Kí wá la fẹ́ fi kojú àwọn Fúlàní agbénipa yìí? Ọ̀rọ̀ yìí ó sọ sínú lẹ́nu, ó buyọ̀ sí o. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, níbo la fẹ́ gbé ọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá agitation tá à ń ṣe yìí, ọ̀nà la fẹ́ gbé gbà? Mo rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní Gbóọrà,
ní làlátẹ̀, ní ayétẹ̀, ní ìgàngàn. Ẹ má ṣàsùnpìyè o. Lọ́wọ́ tá a wà yìí kò sí oorun àsùnpajúdé nítorí pé àwọn Fúlàní agbénipa gbogbo ohun tó ṣẹlẹ̀ nílé olóyè Sunday Igboho gbogbo ẹ̀ lọ́n gbọ́ sí o. Wọ́n dẹ̀ mọ̀ pé olóyè Sunday Igboho for now ó máa farapamọ́ ná torí pé àwọn ìjọba Nàìjíríà gan wọ́n mọ̀ pé tension wà ní ilẹ̀ Yorùbá, wọn ò fẹ́ kí wàhálà tún ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn Fúlàní agbénipa yìí kò sí ní tó kàn wọ́n. Wọ́n ti launch attack wọn ní àná tó jẹ́ wípé ó mẹ́mí èèyàn lọ. Ẹ̀mí èèyàn kan gbòógì ní Àmọ̀tẹ́kùn ló máa mú lọ o. Kí làwọn ìjọba Nàìjíríà kí ló fẹ́ ṣe sí yìí? Ìjẹ́ mi arákùnrin yẹn ṣe dá padà. Mo rọ gbogbo àwọn ìgbèríko tó wà ní ìgàngàn, igbó ọ̀rà ni, ayétẹ̀ ni, ìgàngàn ni, gbogbo àwọn èrúwà gbogbo ẹ̀ pátápátá. Ẹ má ṣàsùnpìyè. Ẹ má ṣàsùnpìyè. Gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè dá láti dẹ́kun ìwà àbàjẹ́ àwọn Fúlàní agbénipa ẹ̀ òní kẹ́ ẹ dá. Ọlọ́run ọba tó ń dúró tì yín kò ní padà lẹ́yìn gbogbo yín o. Ogun yìí á jà àjàyè ni o. Ọ̀rọ̀ àwọn Fúlàní agbénipa ẹ̀ ó ti sú wa o. Ó ti sú wa o. Ìyẹn báyìí àwò gédéǹgbé. Màá tún ṣàlàyé àwọn nǹkan kan ní èdè Yorùbá, ní èdè èbó tó jẹ́ wípé á dẹ̀ máa analyse, á máa yànnàná ẹ̀ fún wa ní ẹ̀yọ kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ bá a ṣe lè gba referendum. Ìjẹ́ àwọn ìjọba Nàìjíríà wọ́n fi àyè referendum lẹ̀ sínú constitution 1999 tí wọ́n ṣe ní Nàìjíríà. Ìjẹ́ àyè ẹ̀ wà ń bẹ àbí ò sí ń bẹ? Nínú fídíò wa ilẹ̀ ti rí, ẹ dẹ̀ ti gbọ́. Ẹ gbọ́ ọ̀rọ̀, ẹ dẹ̀ gbọ́n wìrìwìrì. Ẹ farabalẹ̀, ẹ bá mi wo fídíò yìí ní àtòkèdésàlẹ̀ and mo rọ̀ yín kẹ́ bá mi fi kọ́mẹ̀ntì yín sí abẹ́ fídíò yìí kí gbogbo wa ká lè jọ jíròrò lórí ọ̀rọ̀ Yorùbá nation tí gbogbo wa ń jà fún. Màá sáré ka àwọn kankan sí wa létí kí tonílétẹlẹ́mù kó lè jàǹfààní ẹ̀, ká dẹ̀ lè ṣe ká lè yànnàná ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ referendum ilẹ̀ Yorùbá tí mo pe àkọlé rẹ̀ ní roadmap to referendum. Màá máa kà sí wa létí, màá dẹ̀ máa yànnàná ẹ̀ lédè òyìnbó ni o, màá máa yànnàná ẹ̀ ní èdè Yorùbá kó lè yé tonílétẹlẹ́mù. Ẹ máa bá mi kà lọ. Roadmap to referendum of Yoruba nation. Until Nigeria is ready to partition itself using the international law, that is the Constitution, the United Nations cannot compel it to partition itself. My question is that, can President Muhammadu Buhari decree a referendum for Yoruba nation or for the Biafra? The answer is no. The amendment of Constitution of 1999 was not have a provision for such in Nigeria. Nǹkan tí mo ń ṣàlàyé bí nǹkan báyìí ni wípé àwọn United Nations tí gbogbo wa ń pariwo tá ló ń ké bá l'Amẹ́ríkà ní London tá ló ń ké bá wọn, ìjẹ́ wọ́n lè gbà wá lọ́wọ́ ìjọba Nàìjíríà bí? Àfi tí Nàìjíríà fúnra rẹ̀ tàbá ṣe tán àti pín láàrin ara wa. Mo wá béèrè question kan pé ṣé President Muhammadu Buhari ṣó lè decree referendum willingly pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, ní Biafra, nílẹ̀ Yorùbá tó ń ṣẹlẹ̀? Ṣé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí Muhammadu Buhari yìí ṣó lè declare referendum bá a ṣe expect kó lọ peacefully? Ìjẹ́ Muhammadu Buhari ṣó lè ṣe bí? My answer is no. Nítorí wípé kò sí provision referendum nínú Constitution 1999 tí ìjọba Nàìjíríà ṣe. Kò sí provision referendum bẹ́ẹ̀ o. Number 2. In order to achieve this inclusion, we must look for credible people being elected to the National and State Assembly who will represent the will of the agitators. My question is that, do we still have a credible people to represent
the interest of the agitator in the national and state level? My answer is capital no. Nǹkan tí mò ń sọ ńbẹ̀ yẹn tí èyìnbó yẹn ń sọ ni wípé láti lè jẹ́ kí referendum yìí kó ṣeé ṣe láì má sí pé ogun ìtàjẹ̀sílẹ̀ wà nílẹ̀ Yorùbá àbí nílẹ̀ Biafra. I need àwọn credible people, àwọn tó wà credible tá a mọ̀ pé a lè fi ọwọ́ wọn sọ̀yà láti jẹ́ kí ó lọ represent wa ní national or state level of assembly nílé ìgbìmọ̀ aṣòfin ní Abuja. Question wa mi ni pé ìjà ní àwọn tó wà credible tá a lè fi ọwọ́ wọn sọ̀yà wípé tá a bá dìbò fún wọn ó lè lọ represent wa ní Abuja láti lè béèrè fún ẹ̀tọ́ wa, láti lè béèrè fún referendum ní ọjọ́ iwájú. Ìjà ní àwọn tó wà credible láti dìbò fún nílẹ̀ Yorùbá àbí ní Biafra. Answer mi ni pé is capital no, we don't have. For example, the Scotland or the Scottish is able to conduct a referendum from UK because the process was included in the UK Constitution. In order to achieve this, the Nigeria will have to navigate using intelligent and constitutional means. Since we have been trying some means to express our feelings, and the federal government of Nigeria find all possible means to suppress our agitators. Nǹkan tí kìíní sọ ni wípé gẹ́gẹ́ bí àpẹẹrẹ Scotland ta lè pè wọ́n ní Scottish, wọ́n ní àǹfààní láti conduct referendum pẹ̀lú àwọn United Kingdom nítorí wípé United Kingdom ó fi àyè referendum lẹ̀ nínú constitution wọn, wọ́n fi àyè ẹ̀ sílẹ̀ nítorí pé ó ń déwájú ń dẹjọ́ tí àwọn gbọ́nmi sí omi ò tó bá wà láàárín ẹ̀yà kan àbí ẹ̀yà kejì. Àyè referendum ó gbọ́dọ̀ wà nínú constitution, èyí tí UK ṣe tó dẹ̀ fún àwọn Scotland ní àyè láti jókòó pẹ̀lú àwọn ìjọba United Kingdom fún referendum. Pẹ̀lú gbogbo akitiyan tí gbogbo àwọn agitator ní Biafra nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe o, ìjọba Nàìjíríà gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé ó fi hàn dájú gbangba wípé wọ́n gbìyànjú láti suppress gbogbo àwọn agitator ni o. Nǹkan tí kìíní ń ṣàlàyé fún wa nìyẹn. Number 4, between 1999 to 2004, we have the Oduduwa People Congress led by Iba Gani Adams and Barrister Ralph Iwabueke of the Biafran demanding for the same thing Sunday Igboho and Nnamdi Kanu are demanding for today. Rather than addressing the root of the menace, the Nigerian federal government went to arrest and place wanted to suppress the agitator proclaim. Nǹkan tí kìíní ń ṣàlàyé ni wípé láàrin 1999 sí 2004 àwọn kan náà ti dìde tí wọ́n ti béèrè fún ẹ̀tọ́ tí àwọn Nnamdi Kanu àti Sunday Igboho ń béèrè fún lọ́wọ́ ìjọba. Irú àwọn ẹni bẹ́ẹ̀ ni àwọn Oduduwa People Congress tí olóyè Iba Gani Adams tí wọ́n lead wọn àti Barrister Ralph Iwabueke ti ìlú Biafra. Àwọn náà ti béèrè gbogbo táìmù yìí. Àwọn ìjọba wọ́n gbìyànjú, wọ́n suppress wọn, wọ́n jẹ́ kí agitation wọn yìí wọ́n jẹ́ kó go further. Ọdún mélòó kan síwájú 2022, 21 tàwa yìí, àwọn kan náà tún dìde. Àwọn náà ni olóyè Sunday Igboho, Iba Gani àti Iba Gani Adams pẹ̀lú Nnamdi Kanu ti Biafra. Wọ́n dìde o. Àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí béèrè fún ẹ̀tọ́, wọ́n bẹ̀rẹ̀ sí béèrè fún ìyapa nítorí pé ìjọba Nàìjíríà wọ́n ṣe nǹkan tán tó yẹ kán ṣe fún aráàlú àfi sínú ìlú. Instead kí àwọn ìjọba Nàìjíríà kọ́ gbogbo tí àwọn agitators ń béèrè pátápátá,
gbogbo ohun tó ń béèrè tó yẹ kán pè wọ́n kán jọ jókòó kán dialogue. Ṣé ẹ fẹ́ lọ ni, ṣé a fẹ́ pín ni, ẹ má bínú, a máa ṣe báyìí, a máa ṣe báyìí, a máa gbìyànjú, ẹ fún wa dìgbà báyìí. Kò tiẹ̀ sí, kò show act of democracy. Wọ́n kàn fi ọwọ́ agbára wọ́n fi ń suppress gbogbo àwọn agitator, wọ́n ṣàfẹ́ kí wọ́n sọ̀rọ̀. Kò jẹ́ àwọn nǹkan tí mo fẹ́ fà jáde lórí ọ̀rọ̀ Yorùbá nation wa yìí. Ǹjẹ́ ìjọba tó wà ní orí àpèrè báyìí, ǹjẹ́ ó lè fínúfíndọ̀ láti gbà láti kí ọmọ Yorùbá àbí Biafra ká jókòó referendum pẹ̀lú ìjọba Nàìjíríà tó wà lórí àpèrè báyìí? Tá a bá ní ká wò ó, àwọn nta fẹ́lẹ̀ Yorùbá tá a fi agitate fún Yorùbá nation ó pọ̀. A nídìí olórí, àwọn olórí gidi tó jẹ́ pé a lè fọwọ́ wọn sọ̀yà wípé a ní olórí nílẹ̀ Yorùbá. Olóyè Sunday Igboho, mo sọ nínú àwọn fídíò mi tó ti kọjá wípé ó gbọ́dọ̀ fura. Mo ti ń sọ tipẹ́, mo ti ń tẹnu mọ́ tipẹ́. Olóyè Sunday Igboho Adéyẹmọ gbọ́dọ̀ fura nítorí pé what is eating the beans is within the bean seed. Kòkòrò tó ń jẹ̀fọ́, ara ẹ̀fọ́ ló wà o. Mo ti sọ nínú àwọn fídíò tí mo ti ṣe kọjá. Because Africa is full of tribalism and nepotism. Kò sí ni tribalism ó affect wa. Àìgbọ́ra ẹni yé, àwọn èdè, àwọn tribe kan, àwọn Fúlàní, Haúsá ni, àwọn Biafra ni, àwọn Yorùbá ni, tá à ń pera wá ní one Nigeria. Tí settlement wà, tó ń pa àwọn kan, tó ń pa àwọn kan lé ju àwọn kan lọ. Gbogbo eléyìí la fẹ́, la ṣe fẹ́ dá dúró gẹ́gẹ́ bí Oòduà nation. Àwọn leader kan ti wà ní Africa, àwọn leader tó jẹ́ wípé wọn kì í ṣe leader tó pé èèyàn wọn ṣe fọwọ́ rẹ́ sẹ́yìn, wọn lè gbàgbé wọn ní Africa láíláí. Mo ti sọ tán Thomas Sankara ní 1987. He was betrayed by his best friend. He was betrayed by his best friend. Ọ̀rẹ́ tó súnmọ́ bí ìṣọ̀rùn ló betray. The Central African Republic, there is a president called David Dacko. David Dacko yìí, intention ni láti jẹ́ kí Central Republic kó wà okay, kó build gbogbo táwọn èèyàn fẹ́, infrastructure ni, kí gbogbo ìlú wọn dá. Ṣùgbọ́n he was eliminated, he was killed. Likewise, Congo Brazzaville, President Maron, he was killed by coup d'etat. Guinea Equatorial, Marcia Ingama, he was killed also by his cousin. Àwọn tó súnmọ́ wọn bí ìṣọ̀rùn, àwọn náà ni wọ́n ń lò fún wọn tí wọ́n fi eliminate wọn. Bọ́ kí n tó lọ síwájú, mo fẹ́ sọ̀tọ̀ ẹnìkan lénìí tó jẹ́ pé president ìlú kan ní Africa ni, tó jẹ́ pé Oòduà nation tá à ń jà fún yìí, irú àwọn president bẹ́ẹ̀ la fẹ́, irú àwọn olórí tá a fẹ́ tó jẹ́ pé orúkọ wọn ò ní parẹ́ nínú ìwé ìtàn láíláí. The name of the country tí mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa ẹ̀ lónìí, òun ni wọ́n ń pè ní Tanzania. Tanzania ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Kò sẹ́ni tó máa lóhùn ọmọlú tó ń jẹ́ Tanzania. There was a man, is a president. They call him the bulldozer. His name is John Magufuli. John Magufuli was born in 1959. Wọ́n bí ní ọdún 1959, and he died at the age of 61. He died this year, age of 61, 2021 ló kú. He became the president of Tanzania in 2015. Ẹni tí mo sọ yìí, ìjọba Tanzania kò lè gbàgbé ẹ̀ láíláí. Even all over Africa, he eradicated moral decadence. Màá ṣàlàyé tó ń pè ní moral decadence fún yín. He is the only president tó jẹ́ pé ó eradicate moral decadence
màá sọ̀rọ̀ nípa John McAfoley dáadáa lẹ́kùnrẹ́rẹ́ tó jẹ́ pé ẹ lè mọ̀ wípé àwa tá ń jà fún Oòduà nation kì í ṣe pé orí wa dàrú, kì í dẹ́ ṣe wípé àmọ́ ń tá a fẹ́. Àwọn president kan wà Nàìjíríà tó jẹ́ pé kò dìgbà tí a bá yáwó lọ́wọ́ international body ká tó di pé ìlú wa dáa. Former Senate President in Nigeria ó ń jẹ́ kó yé wa wípé Nigeria is a very poor country, that we need to borrow money from outside country, from the overseas, láti infrastructure Nigeria, láti ní best road, good schools, best infrastructure, which is lie. Irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni. President of Tanzania, John McAfoley, is the only African president tí ò lọ sílùú òyìnbó tó lọ yáwó all over his tenure. Ẹ lọ bèrè. Kò lọ sílùú òyìnbó láti lọ yá owó kankan lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn. He reigned from 2015 to 2021 before he died. President McAfoley, John McAfoley, ó fi ẹ̀kọ́ ọ̀fẹ́ free education for all government schools. Ó wá jẹ́ ó ṣe tàwọn obìnrin, àwọn tó bá ti jẹ́ obìnrin, ó fún wọn láwọn privilege kankan tó yẹ pé àwọn obìnrin tó ń gba owó every month. This is like pé free education ni. Ó fún àwọn obìnrin ní owó every month. Àwọn tó wà ní school kan máa fi take, wọ́n fẹ́ ra pampers ni, wọ́n fẹ́ ra kíní tí àwọn obìnrin máa ń lò yìí ni o. Every month ó fún wọn lówó. Ó wá jẹ́ kó yá àwọn ọmọ tó wà ní school ni pé ìyí tó bá ti lóyún nínú yín o, gbogbo àwọn àǹfààní yìí tí mò ń fẹ́ yín obìnrin àjàtọ̀ sẹ́yìn ọmọ school tẹ́ jẹ́ ọkùnrin, àǹfààní yìí ò ní rí mọ́. Ìyẹn ló ń pè ní pé he is trying to eradicate moral decadence. Kò fẹ́ kí àwọn ọmọ, ó fẹ́ káwọn obìnrin kan kàwé, ó dẹ̀ fún wọn ní owó láti fún wọn ní ìwúrí. These are the kind of president we want in Yoruba nation. Before John McAfoley became president of Tanzania in 2015, the mining industry in Tanzania was privatized by the foreign countries. Àwọn foreign countries, nígbà kó tó di pé John McAfoley ó di president Tanzania, mining industry wọn, àwọn private companies lóní, private countries lóní tí wọ́n hold there. Ìgbà tó di president, nǹkan tó kọ́kọ́ ṣe ni pé ó gba gbogbo mining industry wọn, ó gbà lọ́wọ́ àwọn òyìnbó, àwọn Americas, àwọn London tí wọ́n control ẹ̀, ó gbà lọ́wọ́ wọn, ó dẹ̀ take charge ẹ̀. He was in charge of everything. And he's making use, ó manage ẹ̀, kò mismanage ẹ̀. Kó tó di pé ó di president 2015, Tanzania airline kò ṣiṣẹ́ mọ́. It's not working. Tanzania was a corrupt country. When John McAfoley became president, ó revive ẹ̀. Ó dẹ̀ kó tó di pé ó kúrò bẹ́ẹ̀. Now 2021, within 5 years, John McAfoley ó ra airplane, ó ra mẹ́fà. Ó jí airline wọn, ó jí padà. These are the kind of president we want in Yoruba nation. These are the things we are looking for. Not wípé a kàn ń sọ̀rọ̀ pa àwa à ń fẹ́ Oòduà nation, à ń fẹ́ Oòduà nation. There are some presidents tó jẹ́ pé we blacks, we are not born to suffer. Some people believe pé Africa ni it is normal bá ṣe lè a ní láti gbégbé ayé wa bẹ́yẹn. It is not normal. But all these people tó jẹ́ wípé wọ́n ní intention gidi fún ìlú, wọn kì í jẹ́ kán pẹ́. Yorùbá ní igi tó bá da kò kí ń pẹ́ ń gbó. Ẹ̀yin náà wo in lives of Nigerians, ẹ wo àwọn tó ti ṣe dáadáa ní tẹ́tẹ́ pé a lè máa dárúkọ wọn. Bọ́lá Ìgè ni tó ṣe free education, ẹ wo àwọn bàbá Awólọ́wọ̀ ni, ẹ wo àwọn kí ló ń polúkọ ẹ̀ Túndé ìdí àgbọn ni, ẹ wo gbogbo wọn. Igi tó da kì í pẹ́ ń gbó. Likewise, àwọn tó dẹ̀ súnmọ́ wọn náà ló ń lò fún wọn ni mo ṣe ń ṣèkìlọ̀ fún lóye Sunday Igboho pé kó wà careful lórí àwọn tó ń tẹ̀lé káàkiri, nítorí pé ọ̀pọ̀ alágbà ló danú délé àmọ́ ìtinú rún bẹ̀. All these past presidents
tó jẹ́ wípé tó wà ní Áfíríkà tó jẹ́ pé tí mo ti dárúkọ sẹ́yìn, like of Thomas Sankara, David Dacko ti Central African Republic, all these people àwọn tó súnmọ́ wọn náà ni wọ́n lò fún wọn tó fi pa wọn, and they have good intention for their countries. Gbogbo tó wà Nàìjíríà, airport, Nigerian Airways ó kú kò sẹ́ni tó máa jí, refinery wa ó kú kò sẹ́ni tó máa jí, and we are keep on borrowing money from outsiders, from China, from America, from UK. John McAfee kò yá owó kankan lọ́wọ́ ìjọba àtọ̀húnwá kankan tó fi ṣe gbogbo tẹ́nu ẹ̀ tán. Kò sí president tó ti ìbá ní gbogbo Africa. Ẹ tó bá mọ ìtàn kó lọ wo ìtàn tí mò ń sọ yìí. He done a lot of things ní Tanzania tí wọ́n dẹ̀ lè gbàgbé láéláé. Ǹjẹ́ ó tún yẹ ní Nàìjíríà tá a wà lénìí kí àdúgbò kan wà ní Èkó ní Ìgbẹ̀jù Lẹ́kí kó má ní iná? Wọ́n ní wọ́n ti fojú kan iná nìsín wọn mọ iye ọdún náà. Nínú Èkó ní Ìgbẹ̀jù Lẹ́kí níbi tí Dangote tó ní iléeṣẹ́ sí, níbi tí àwọn iléeṣẹ́ ńláńláńlá bọ̀ àwọn aráàlú tó ń gbé bẹ́ẹ̀ ìyà jẹ wọ́n. But people, ìjọba Nàìjíríà kan rò pé akọ̀ọ̀kan ń pariwo ni. It is not like that. Tí ìlú bá tòrò, tí gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ṣe tẹ́ ẹ ṣe, kò dìgbà tá bá tó lọ dáwó lókè òkun. Àwọn kan ti ṣe, àwọn kan ti ṣe. John McAfee ti ṣe ní Tanzania, go and read it. Ó ti ṣe kò yáwó kankan lọ́wọ́ ẹnì kankan, and he rules láti 2015 to 2021 kó tó di pókú. Why are we deceiving ourselves? The vice president, the third man, president house ó sọ fún wa wípé Nàìjíríà ní láti borrow owó from outside kó tó di pa survive. It's very ridiculous. Please, this is normal thing. Oodua nation is what we want. We have to fight for it by all means, with our means, with all the intelligence, constitutional means. Tabamo pa fẹ́ fi ṣe. Ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ dá sí ọ̀rọ̀ yìí. Give your comments and thoughts about what we have been saying látàárọ̀ ohun tá a ti ń sọ. What is your view? What are the next thing to do? Since referendum was not included in the 1999 constitution, what do we think we can do? Àwọn ìjọba wa ní ìsìn wọ́n suppress wa, wọ́n fẹ́ ká sọ̀rọ̀, wọ́n fẹ́ ká àwọn agitators wa sọ̀rọ̀. Síbẹ̀síbẹ̀, a lot of things ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn Fúlàní agbénipa ẹ̀ wọ́n dáwọ́ ọṣẹ́ wọn dúró. Ẹ wò ní àná níjọ́ Friday lánàá. Oríṣiríṣi ariwo là ń gbọ́. Ìgangan iná ni. Oríṣiríṣi ariwo là ń gbọ́ ní gangan. Wọ́n láwọn Fúlàní agbénipa tó ti wọlé o. Wọ́n lọ ti wọlé dé o. Wọ́n bẹ̀rẹ̀ sí ń pè. They are calling for backup. Àwọn tẹ́ ń pè fún backup, ìbọn wo ló wà lọ́wọ́ wọn? Nígbà tí àwọn ọlọ́pàá Nàìjíríà, àwọn àmì àwọn ìjọba Nàìjíríà, wọ́n ní kán àwọn Yorùbá má gbébọn, kán má gbé AK-47. Àwọn Fúlàní agbénipa, ibo náà ti ń rí AK-47. Tó fi wá attack wọn lọ́sàn kan òrí kan, unexpected. Àwọn Yorùbá wá bẹ̀rẹ̀ sí pariwo backup. Ṣé pẹ̀lú bọn ṣakabùlà? Ṣé pẹ̀lú bọn ṣakabùlà ló ń pariwo ẹ̀yin ẹ̀ wò AK-47 pẹ̀lú ìbọn ṣakabùlà? This is getting out of hand. Lánàá yẹn ni wọ́n pa olórí àmọ̀tẹ́kùn. Wọ́n pa lánàá. Wọ́n pa bàbá yẹn lánàá. May his soul rest in perfect peace. Ẹni ẹlẹ́ni. Ó ṣiṣẹ́ ìlú ni. Ó níyàwó lọ́mọ. Ẹ̀dẹ̀mọ Nàìjíríà. Ibi tó ṣiṣẹ́ dé náà ló parí sí. Wọn ò ní tọ́jú ìjọba Nàìjíríà, ò ní tọ́jú ọmọ ẹ̀. Wọn ò ní tọ́jú ìyàwó ẹ̀. Ìwọ̀nba tó bá ṣe sílẹ̀ lọ́ máa jẹ. Iṣẹ́ èèyàn méjì ó wá di iṣẹ́ ẹnìkan. Ó ṣiṣẹ́ ìlú, ó bá ṣe ìlú lọ. Ìjà àwọn ìlú máa rán ìjọba Nàìjíríà, even ìjọba Ọ̀yọ́ state ṣọ́ máa tọ́jú àwọn ọmọ ẹ̀. Ẹ̀yin náà ẹ wò ó jàjàlú, ibẹ̀ ló bá lọ. Mo kí fámìlì olórí àmọ̀tẹ́kùn tó ṣaláìsí lánàá. Ọlọ́run Lédùmarè
á bá mi dúró tì wọ́n o, á dúró tì ìyàwó ẹ̀, á dúró tì àwọn ọmọ ẹ̀. Ojú ò ní tì o, ọlọ́run á bá gbẹ́rù ẹ̀ níbi tó bá ti le. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ sọ ṣòkòtò yín gírí o. Kí ni ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ referendum, lórí ọ̀rọ̀ Yorùbá tá à ń jà fún nílẹ̀ Yorùbá ní Nàìjíríà? Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Nítorí pé àwọn ìjọba Nàìjíríà wọn ò fún wa láàyè ká ṣe anything lórí ọ̀rọ̀ Yorùbá nation. Kí ni ọ̀nà àbáyọ? I want you people to leave your comments and thoughts below this video. Yorùbá nation is not negotiable. Yoruba nation one day shall surely stand.